bá lórí ọ̀rọ̀ monetization ẹgbà ọpẹ́ wa monetization ó ti jó màmá monetization tó ń dá wàhálà lẹ̀ lórí social media ẹ̀yin ọmọ odó ìkànnì ẹ wá sọ ọmọdé èèyàn tó ń rọjú ṣáàtì tó ń fẹyín tó ń fẹ̀ fún wàhálà wà o ṣe rí gbogbo nǹkan ẹ fi gbogbo nǹkan bá màmá ṣe rí bó ṣe rí monetization yẹn mọ̀mọ́ náà mi ló ní à lórí irọ́ bó ṣe rí monetization yẹn ibẹ̀ gangan ni wàhálà mọ̀ kò dẹ̀ kúkú sẹ́nibọ́dì tó lé mọ̀mọ́ òun fún ara ẹ̀ ló ń fẹnu ẹ̀ túkùtùkù àbí àlẹ́ ṣe máa ń gbé tútùkùtù lórí social media kò sẹ́nibọ́dì tó lé yín ẹ wá díyàn tó ń ṣàlàyé ẹ tún mú aṣẹ tó lọ fi kanra mọ́ aṣẹ́wó kí ni aṣẹ́wó plug yìí sọ kí ló tí ì sọ ṣebí wàá yín ló ń analyze update aṣẹ́wó plug tí a update lásán lọ́wọ́ náà wọ́n ń jù síbẹ̀ ẹ tún kanra mọ́ ẹ jọ ẹ yàgò lọ́nà mọ̀mọ́ ń kanra lọ́wọ́lọ́wọ́ mọ̀mọ́ ò rí ṣe mọ̀mọ́ ti sanwó last month mọ̀mọ́ ò rí sísì kú ó ti ká mọ̀mọ́ lára báwo ni mọ̀mọ́ á ṣe sanwó ẹ̀lò Mercedes báwo ni ìyá yín á ṣe sanwó ẹ̀lò Mercedes ó ti ká ìyá yín lára ó ti jó wàhálà wà ó ẹ̀yin èèyàn mi ìgbà tí màmá máa sọ̀rọ̀ ó scam Fọlá Tinubu kí ló kàn yín pẹ̀lú Fọlá ọlọ́mọ ṣàánú mi o kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ Fọlá tẹ wá ránṣọ́ mọ́ ṣé project tó ti ṣe tó ti parí tó ti kúrò lórí ẹ̀ tó ti move on ọmọdé wọn fi ṣọ́ọ̀tì kí ló ṣé $1 yín wà ní owó tó dá fún Fọlá ni kí ló kàn yín pẹ̀lú láìpẹ́ Fọlá Tinubu ẹ̀ẹ́dẹ̀ fọmọ ọmọ yẹn ṣó wá sunkún wá bá yín ni ṣó wá bá yín ni Fọlá ò wá bá yín gan kí ló wá kàn yín tẹ wá rún kòkò mọ́rọ̀ Fọlá kò complain pé òun ò rí lé gbé kò complain pé òun ò rí lé gbà kò ṣe anything kí ló wá ṣe yín tó jẹ́ pé ẹ̀yin ló ń dùn mọ̀mọ́ mo dẹ̀ mọ̀ nǹkan tó ń dùn yín torí pé wọ́n ti sanwó rí sísì pa tẹ bá máa wò látijọ́ tẹ ti ń ṣẹ̀sìn last month àbí kí n sọ pé mọ́ǹtì ló wà ní mọ́ǹtì tó jẹ́ pé ẹni low traffic jù lórí page yín lẹ́yìn ìgbà tó ti gba page lọ́wọ́ yín tó ti yọ monetization kúrò kí lẹ máa jẹ́ ń sìn ẹ̀yin tẹ̀ sọ pé mi lọ ní àníyàn ẹ wo bí monetization ṣe ń dùn yín bó ṣe ọ̀rọ̀ monetization ó kan pa ẹ wo bí monetization ẹ wo bó ṣe ń dùn yín bó ṣe ń ka yín lára lágbàlagbà torí owó you can sell anybody you can sell your soul because of money owó tẹ wá rò pé make at the end of the day you make nothing Dorcas kọ́ ló dẹ̀ wá bá tiyín jẹ́ ẹ̀yin fara yín lẹ bá tara yín jẹ́ màmá Dorcas kọ́ ló bá tiyín jẹ́ náà Dorcas did not do anything bad to you kò ṣe nǹkan kan fún yín ẹ̀yin fara yín náà lẹ sọ pé bẹ́ẹ̀ ṣe wà ẹ fẹ́ domi gbóná léra yín lórí wọ́n dẹ̀ fi yín lẹ̀ kẹ́ tẹ́fẹ̀ẹ́ nu yín ìgbà tẹ́ ẹ̀dẹ̀ tẹ́fẹ̀ẹ́ nu yín sí báyìí ẹ wá rí every blood ship ìgbà tí yóò sọ wọ́n ọlọ́ọ̀fẹ́ mọ̀mọ́ nìkan ni ò mẹ́ẹ̀kì owó lu oṣù yìí lórí social media ó tó kó dùn yàn náà tó kó dùn yàn mo báwọn èèyàn ẹ̀yin ọmọ odó yóò dá fún yín tó pọ̀ tẹ́ bá rí bó ṣe ń da sáàbù mi tẹ́ bá rí bó ṣe ń da àti dún màmá àti dún màmá mi ní ìdíkì wà láìfù káwọn èèyàn tó máa rọ́ stáàpù mi ẹ̀yin èèyàn ó lágbára ó lẹ́tìkẹ́ ó ṣe kí ni ó lẹ́tìkẹ́ mọ̀mọ́ náà mi ni ẹgbẹ̀lẹ̀ máa bó ṣe máa rí nìyẹn ṣèkàṣèkà bó ṣe máa rí fún ṣèkàṣèkà nìyẹn ẹ wá déyàn tó wá explain tẹ́ ẹ̀ ranjú tẹ́ ẹ̀ fẹ́ yín tẹ́ ẹ̀ yẹ ó ti jó mọ̀mọ́ yàká lórí mọ̀mọ́ yàká lórí àbàyà ẹ̀ mọ̀mọ́ yàká lórí live video ẹ̀yin mo ló ìkà níyìn o wá ní ṣe donation fún yàyín ra kó máa rí view Indian view ṣé ẹ̀ ní ṣe donation fún mọ́mọ́ yín báyìí kò máa sí view donation ni pé donation ni àlùmájìrì ni wọ́n ìgbà tí ò sówó lọ́wọ́ mọ̀mọ́ sí báyìí mọ̀mọ́ má ti fẹ́ ya wèrè ó ti fẹ́ sínwó sí gbòòrò ṣé ẹ ṣó pé ẹ̀ ní ṣe donation fún yàyín báyìí ó ní ìdí owó ló máa ń jẹ́ kéèyàn máa ṣe show kó má sí view kó má sí legit view owó ló jẹ́ kí mọ̀mọ́ máa kanra òun ni mo dẹ̀ wá sọ fún yín téèyàn bá ti ń ṣèkàjù gan ó máa fi kàyàn ó máa fi ṣera ẹ̀ nǹkan tó ń ṣe mọ̀mọ́ ọwọ́ ara ẹ̀ ló fi ṣera ẹ̀ nígbà tó bá Dorcas jà ṣẹ́ ń gbọ́ mi Dorcas ò sọ anything nípa péèjì tó fún òun fún ara ẹ̀ náà ló tún jáde pé mi ò ní lo péèjì ẹ mọ́
mi ò nílò mi ò nílò I will never use your page again. Mi ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́. Òun ara ẹ̀ ló sọ̀rọ̀. Dorcas sọ pé ẹ bá mi gbé page mi. Bọ̀ ìwà inú ẹ̀, ìwà ọmọ ló máa ń jẹ́ kí ọmọ ṣòkì gbẹ. Ìwà inú ìyá yín ló jẹ́ kó jáde kó fi ọwọ́ ara ẹ̀ kó fi self-destruct ayé ara ẹ̀. That was the only page that was giving her money. That was the only page. Ṣé ń gbọ́ mi? Ṣebí page yẹn náà ló fi wá ṣe peace pẹ̀lú Dorcas tí Dorcas fún page ń gbà yẹn. Page tí mọ̀mọ́ fi ń gbowó látijọ́ ìní yẹn. Lórí social media ṣe rò pé ó easy kẹ́ anybody kan jókòó kó máa rojọ́ ni if we are not getting paid ta ló ráyè. But page yẹn ni mọ̀mọ́ fi ń gbowó. Ó dẹ̀ gbowó dáadáa, ó pa owó dáadáa lórí page yẹn. Ó pa owó dáadáa o. Òun fúnra ẹ̀ ló bẹ́ síta tó sọ pé òun ò ní lo page mọ́, kò dẹ̀ ní page tó máa lò. Nísìnyí ó ṣẹ̀ wá ń realize mistake ẹ̀. Ìkanra yẹn ló wá ń fi mọ́ Dorcas ò tiẹ̀. Òun kọ́ ló sọ pé òun fẹ́ gba pay kò ṣèrègùn lórí page. Ṣebí page yẹn lẹ tún ti bú Dorcas tẹ́ fi ṣe show fún tẹ́ po owó dáadáa lórí ẹ̀. Nísìnyí ìgbà tẹ́ ti wá rí pé ayé ti fẹ́ yẹ̀yẹ́ yín pé ṣe bẹ́ẹ̀ sọ pé máa fi page lẹ̀ wá fi lẹ̀. You will say something that you cannot do, that you know that theoretically, practically, kíní yìí kò lè ṣe kíní fún yín. Ẹ máa fẹnu yín, ẹ máa fi kó bára yín, ẹ máa fi dí ìná, ẹ máa fi dí orí ara yín. Ẹ wá dé ń sìn wọn kanra, ta ló rán yín iṣẹ́? Ṣọmọ yẹn sọ pé òun fẹ́ gba page ni. No be you want to gallivant. Nísìnyí everywhere blow ship. Ojú yín ti wá cancel báyìí ti wá rí pé hey, ebi leléyìí o, mortgage bá mọ̀mọ́ ò lè san mortgage. Ẹ ló Mercedes. Ṣé máa gba extension? Ẹ lè san mortgage ẹ wo iye tó wọlé. Ẹ rí pé kò sí view kò sí nǹkan kan torí pé page yẹn ti lọ. Tẹ́ bá gbé page yẹn wọ́n á tún drag yín. Ẹ rí Dorcas gan kọ́ ló ń drag yín o. Àwọn láyọ̀ ló ń drag yín pé ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ ti fi page yìí lẹ̀ kí ló dé tẹ́ tún reactivate ẹ̀. Mo ní ebi ni. Ọlọ́run má yẹ kí yàn pò kébi pààyàn lọ́jọ́ alẹ́. Ebi ni. Ibi tó ti fẹ́ mọ́ ọmọ kékeré wálẹ̀ tó ti ń ṣépè tó ti ń jẹ́gi àṣẹ kiri ó tún jẹ́gi àṣẹ lórí ara ẹ̀ náà kò rówó pa ó wá ń kanra. Mọ̀mọ́ ẹ jẹ́ n kọ́kọ́ sọ kíní kan fún ẹ bá wa fàṣẹwó plug sílẹ̀ o. Lórí gbogbo èèyàn lẹ́ ń ta mọ́ǹsìn update lásán aṣẹ́wó plug máa ń post kò tó ẹ bá mọ̀ pé ọ̀rọ̀ yín dùn báyìí lẹ́tẹ̀ ṣe máa líǹkì Dorcas sí aṣẹ́wó plug yẹn. Ṣé ẹ mọ̀ pé gbogbo ìgbà tẹ́ ń ṣe orí burúkú yẹn ṣebí àwọn odó sọ pé ọmọ ewé ni àwọn ewé sọ pé ọmọ odó ni aṣẹ́wó plug was there ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣèdè ẹ̀yìn méjèèjì aṣẹ́wó plug yóò gbádùn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣèdè àwọn méjèèjì wọn ti gbà tí Dorcas bá sọ pé anybody tó bá fẹ́ wá you are free to come ẹ̀yin sọ pé ẹ̀fẹ́ di campi oníkálukú dẹ̀ pick side mọ̀mọ́ kò sẹ́nibody tí ò kì í ṣe di campi lórí social media nǹkan tí ò yé yín nìyẹn bọ́ ẹnu ara yín lẹ fi ń dínà mọ́ra yín lára ẹ wá rò pé Dorcas ló ń ṣe yín ẹ fa aṣẹ́wó plug yìí lẹ́ o ẹ ti mú wọnú ẹ ti rí pé kò sí nǹkan kan aṣẹ́wó plug lẹ tún fẹ́ mú sí ìgbà yìí ẹ mọ̀mọ́ ẹ kàn ń tọ́ kiri ni ẹ ń tọ́ kiri kí ló tí ì sọ update mà nìkan ló má ṣe ń jù mọ̀mọ́ tó bá wá bẹ̀rẹ̀ sí ṣe show nǹkan èèyàn tó wà lọ́dọ̀ aṣẹ́wó plug yẹn mọ̀mọ́ ẹ gbàgbé ẹni yẹn wà intelligent ó máa ń kó fún yín wòtòwòtò ni ó máa ń kó fún yín tó bá bẹ̀rẹ̀ show ẹ̀mí yín á fẹ́ bọ́ mọ̀mọ́ agbọ́mọpá àkùkọ gàgàrà ẹ wá ń fẹ́ yín ẹ̀ràn ojú ẹ̀ràn ṣan ta ló bà ti yín jẹ́ ta ló ìgbà tẹ́ ẹ̀ràn ọ̀nà máa ti yín ò tẹ́yọ kan ń péré méjì ìgbà tó mọ̀ pé Dorcas ló ń bọ́ ẹ yes Dorcas bọ́ ẹ lórí social media for years pẹ̀lú page tó fún ẹ ó ṣe dúró síbẹ̀ kó yà tó gbà ibi tí mo ti ń jẹ ní ṣe bó fẹ́ you want to fuck around and find out ní mọ̀mọ́ ṣebí you don find out now you know see shishi there's no monetization on your page how market odò how market ìyá wọn kò sí monetization lórí page yín how market ṣé gbogbo ẹ ti clear nsìn everywhere go first of all ṣe kíni first of all blow ìgbà tí mo mọ̀ rí pé kò sówó tó wọlé lóṣù yìí gbogbo èèyàn ló ti gbówó veteran blogger nìkan ni ò rí nǹkan kan pa ìkà yẹn ló ń kà yẹn sí ẹjọ́ ṣáà sọ fún yín ṣé àásọ fún yín mọ̀mọ́ sọ pé òun tọ̀nà fún star lórí page o star mélòó gan-an fẹ́ fún yín tó máa tó yẹ tẹ́ máa gbà lórí fídíò tẹ́ ń ṣe mọ̀mọ́ ẹ bọ́lẹ̀ ń bẹ̀ àmọ́ star mélòó náà fẹ́ fún yín tó máa tó àwọn fídíò tẹ́ ń ṣe fún ara yín how market mọ̀mọ́ ẹ jọ ẹ ti lọ sọ́dọ̀ àwọn India ẹ ti lọ ra page ẹ ṣe fídíò fáwọn India kẹ́ máa ṣe fídíò India káwọn India máa wò kó má dàbẹ́ ní pé ṣe mọ̀ ẹ kàn pò fóòbọ̀ àbí
India page lẹ́ra ibi tó máa kó target yín máa jẹ́ Indian àbí àwọn kinní east ń bẹ́ yẹn far east so ẹ máa ṣe content India ẹ máa ráwọn èrò tó máa wá sórí kinní yín ẹ má fi kanra mọ́ anybody èèyàn kan ló ba ti yín jẹ́ ọ̀rọ̀ Fọlá tẹ̀dẹ̀ mú sẹ́nu ìmọ̀mọ́ jẹ́ tún sọ bí tẹ́ tún ti máa tẹ́ lẹ́lẹ́ẹ̀kejì ṣe mọ̀ pé nígbà ẹ̀ ń sọ pé Dorcas gba Fọlá kò tiẹ̀ sí wàhálà àṣẹ rí bẹ́ẹ̀ mi níbà yín ájú bọ̀ nísìnyí tẹ́yìn tó jẹ́ pé èèyàn tó sọ pé ó save Fọlá from Dorcas wọ̀ sí Ìyábọ̀ òun náà lẹ́dẹ̀ tún fẹ́ ba ayé ẹ̀jẹ̀ tẹ́ ẹ̀ ń sọ pé ó ń lo cheap labour ojú wo ni Fọlá fi fẹ́ wò yín torí sometimes wọ́n máa ń wò pé ṣé ìyá yìí ni understand nǹkan tó ń ṣe ṣá àbí dementia yẹn ti setting you understand because ẹ̀yin drag Ìyábọ̀ ẹ ló ń pè sọ́dọ̀ Lizzy ẹ̀ ń ṣe ẹ̀ Lizzy ẹ dẹ̀ sọ pé ẹ fẹ́ jà fún Fọlá ojú wo ni Fọlá fi máa wò ẹ dẹ̀ mọ̀ pé Ìyábọ̀ ẹ dẹ̀ sọ pé Ìyábọ̀ ló gba Fọlá lẹ̀ lọ́wọ́ Dorcas according to you according to your statement wípé Dorcas gba Fọlá Ìyábọ̀ ló wá gba Fọlá lẹ̀ ọpẹ́lọpẹ́ Ìyábọ̀ lára Fọlá but mọ̀mọ́ mo wá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín Ìyábọ̀ tó wá gba Fọlá lẹ̀ yẹn ṣé Fọlá máa wò yín bẹ́ẹ̀ ṣe fẹ́ destroy life Ìyábọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ bà fíìmù ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe lọ sọ́dọ̀ Lizzy because where is your integrity this is what we are asking you mọ̀mọ́ integrity yín dà ibo ló wà you will say a lot of things you will not even understand what you are saying you don't understand ibo ni kò dúró sí ó kàn gbọ́ kiri ní òun aṣẹ́wó plug o lẹ̀ mọ́ Fọlá o lẹ̀ mọ́ Dorcas o lọ sọ́dọ̀ Lizzy o kàn ń sá kiri nítorí at the end of the day your page is not monetized mọ̀mọ́ ẹ pẹ̀lẹ́ máa ẹni monetization ò ṣe kìíní kílẹ̀ wọ́n á ṣe lórí social media ṣe bẹ́ẹ̀ ti powó mìíràn ní àníyàn náà ẹ lò má ṣe juice kí ni ẹ ń ṣe lórí social media social media na your mate mọ̀mọ́ tẹ bá kú a máa gbé tripod síbẹ̀ you must continue in the next life kí lẹ̀ ń ṣe lórí social media you have to make this money now ẹni ṣe kíní kí ló wá dé tẹ wá ń kanra kí ló dé tẹ ń kanra ask yourself ṣé rò pé fools ni wà ní lórí social media owó yẹn ló dùn yín jù pé kò sí nǹkan kan nothing is coming in for you it pain you because why èèyàn tó bá ti plan tó bá ti fail láti plan ó máa plan to fail ni bí láyé ṣe rí nìyẹn ẹ ní plan ni ẹ ní escape route tó lè bá fẹ́ lọ jalè ní ilé ìfowópamọ́ ṣùgbọ́n máa sọ pé okay escape plan wà ní mọ̀mọ́ ò kì í ní escape plan wọ́n ní starting ni mọ̀mọ́ yín ò ní finishing láíláí starting kó lọ fa wèrè ìjàgbóró ní ìjàbàdàn kó lọ pẹ́ báwo ló ṣe fẹ́ get yourself out of that mess ẹ wá déèyàn tó jẹ́ lọ́jọ́ tèmi tẹ wá ranjú kókókókókó bí ẹja bí ẹja kínní tẹ́ ẹ̀ ranjú báyìí tẹ́ ẹ̀ ranjú tó tẹ́ ń kanra lórí talẹ̀ ń kanra mọ́ ṣáà lábàá tí ń jẹ́ ni àbí ṣáà sọ fún yín pé it will get here gbogbo ìgbà tẹ́ ń lẹ́nu àwọn gan tẹ́ wá jà fún àlùjọ gan sì ní page monetize page tí ò bá tẹ̀ rí nǹkan kan ṣe lórí page ẹ̀yin nìkan lẹ sọ page nù ẹ ṣògónù torí pé ẹ fẹ́ jà ẹ fẹ́ gbèjà èèyàn ẹ ṣògónù gbogbo èèyàn wá fẹ́ gbà yín sọ́dọ̀ torí pé wọ́n fẹ́ kẹ wá fáwọn build the page torí tẹ́ bá gbà yín sọ́dọ̀ ọ̀sìn ẹ máa fi wọ́n build the page tẹ́ bá ti build the page yín tán ẹ máa wá throw wọn under the bus nǹkan tẹ́ ṣe fún Dorcas làwọn èèyàn ṣe ń reject yín mọ̀mọ́ wọn nǹkan tẹ́ ṣe fún Dorcas pé all of a sudden ẹ kàn throw ọmọ yẹn under the bus unprovoked láì ṣe nǹkan kan fún yín làwọn èèyàn fi ń reject yín káàkiri iṣẹ́ tẹ́ ṣe nǹkan tẹ́ ṣe lẹ̀ ń gbà àwa kọ́ la bá ti yín jẹ́ o bẹ́ẹ̀ ni mọ̀mọ́ ó ní nǹkan kan tẹkùn wọn ránṣọ mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ jẹ́ school yín torí pé ẹ kàwé ẹ jẹ́ sọ ọ̀rọ̀ wanted tẹ́ fẹ́ para yín lé lórí I will school you kára yín lè balẹ̀ you are more of a criminal than Dorcas Dorcas is not a criminal gbogbo wanted tẹ́ fẹ́ para yín tẹ́ ń gbé jáde wanted mọ̀mọ́ ẹ jẹ́ sọ kíní kan fún yín wọ́n máa yọ Dorcas kúrò ní wanted yẹn if she can prove that all these things she did not pay ìyá àbèjì tí gbogbo èèyàn tó dẹ̀ ní sense lórí social media you cannot even use that to drag Dorcas àmọ́ bí tẹ́jọ́ ì máa dé àdèmọ́ nǹkan tó máa dà ẹ̀ẹ́rí inú ilé pẹ̀lú ìyá àbèjì ẹ̀ẹ́rí tó gá ìyá àbèjì ẹ̀ẹ́rí pé kò tọ́jú ìyá àbèjì so gbogbo wanted yẹn wọ́n sì máa yọ kúrò bọ́sẹ̀ rẹ́yìn tẹ́ ẹ máa fi kú nínú sàárè gan ẹlẹ́wọ̀n nìyí nílùú bàbá yín ẹlẹ́wọ̀n nìyí
because ẹ̀ ń sá ni ọjọ́ tọ́wọ́ bá máa tẹ̀yìn báyìí ọjọ́ tọ́wọ́ bá máa tẹ̀yìn that is it. Dorcas ò pa ìyá àbèjì tẹ́ bá sọ pé ó pa ìyá àbèjì ó yẹ lọ mẹ́rin yín wá so wọ́n tẹ̀ fẹ́ para yín lé lórí ìgbà tó dẹ̀ ti rí no be from their side na dem release her na and she left the country ṣèbó yẹ kó gba passport ẹ̀ ní tó bá fẹ́ kó fi country lẹ̀ and they release her and she left the country so gbogbo eléyìí ṣèbí wọ́n fẹ́ investigate case yẹn ni tó bá investigate ẹ̀ dáadáa ibi pẹlẹbẹ ló máa mú lélẹ̀ Dorcas ò pa ìyá àbèjì ẹ rí inú ilé pẹ̀lú ìyá àbèjì kò súnmọ́ ibi tí ìyá àbèjì wá kò fi nǹkan sínú nǹkan fún ìyá àbèjì tó máa wú ìyá àbèjì lẹ́yìn nǹkan ṣe autopsy wọ́n máa rí pé ṣe wọ́n tẹ̀ ti ṣe autopsy ẹ̀ náà wọ́n máa rí pé died of natural causes ni which has nothing to link with Dorcas so gbogbo ẹkún tẹ̀ ń sọ yẹn she will be vindicated at the end of the day it's just for a while tí court bá ti parí gbogbo procedure yẹn gbogbo orúkọ ẹ̀ wọ́n máa yọ kúrò ní wanted list ni so ìbo lẹ wá fẹ́ fojú sí ibo lẹ wá fẹ́ fojú sí torí ẹ rò pé that is what you are going to use to drag her ní nǹkan tá a mọ̀ pé ọmọdé yóò pa anybody kò tiẹ̀ lè pé ṣinṣin tá a bá sọ pé odidi èèyàn tẹ́yìn náà mọ̀ do you think that is a dragging doesn't you think that saying that Dorcas is the criminal is going to set her off no ṣebí investigation náà ṣe ẹ jẹ́ kó parí investigation náà ṣe bá máa mọ outcome nǹkan tó sọ ní ẹjọ́ wọ́n fẹ́ ṣe investigation jẹ́ kó ṣe náà tó bá dẹ̀ ti ṣe tán then you can be saying that you want to drag her but torí pé ẹ kàwé ẹ kàn rò pé ẹ lè so you think that she will be crying because of that ní nǹkan tó wà ní ẹjọ́ she have competent lawyer and everything and physically she was not there when ìyá ìbejì pa ẹ gbogbo nǹkan tó sọ pé the provision and the kíní tó yẹ kó provide you provide it ó máa mú gbogbo nǹkan tó ń ra fún last time tó sẹ́yìn owó what they bought for gbogbo ẹ̀ kókó wọ̀ pé Dorcas is always well documented gbogbo ẹ̀ náà máa gbé jáde at the end of the day they are not going to find her guilty of anything she is going to walk free orúkọ wanted tẹ̀rí yẹn they are going to remove her from there at the end of the day ìbúlẹ̀ wá fẹ́ fojú sí mọ̀mọ́ torí ẹ̀yin nìkan ni criminal tó ṣì ń walk free báyìí òun ni mo sọ pé tó bá show off ẹ̀yin tẹ́ ń pè yàn criminal ẹ kúrò nílùú tẹ́ wà kẹ́ gbàlú bàbá yín lọ Èkódù máa bọ̀ nílé náà sọ ẹ kúrò nílùú tẹ́ wà kẹ́ gbàlú bàbá yín lọ sókè tí ẹ kó tí ẹ tọ́ sí yín lẹ́nu ẹ̀yin fugitive táṣọ yẹ́lò yín aṣọ orange yín dúró dé yín wọ́n ti fún yín nọ́mbà sílẹ̀ tí sẹ́ẹ̀ yín ti wà ń bẹ̀ fún yín ẹ̀yin lẹ wá ń pè yàn kan ní criminal nǹkan tẹ́ ẹ ti ṣe lórí social media mọ̀mọ́ ẹ mọ̀ pé bá ṣe wà nínú ẹ̀wọ̀n lẹ máa kú sí kì í ṣe pé wọ́n tẹ̀ máa ẹ̀wọ̀n yín ò lọ́jọ́ kò lóṣù ẹ̀wọ̀n lẹ máa kú sí ẹ̀yin nìkan ni fugitive tó ṣì ń rìn kiri tọwọ́ òfin ò tí ì tẹ̀ tọwọ́ bá bá yín tó bá ṣòwò fún yín ni àní ẹ lọ lé Èkódù mọ̀ ọ̀bọ̀ ńlé náà sọ pẹ̀lú gbogbo iṣẹ́ ibi pẹ̀lú rọ́tẹ̀ ti pamọ́yàn defamation ẹ defame ọba ẹ defame president ẹ defame àwọn celebrity ẹ ṣépè fún wọn IG àbí kí ló kọ báyìí Mr. Muyiwa ẹ má dúró ṣóò tẹ ṣe fún ni bẹ ṣe ń ṣépè fún tẹ́ ń sọ pé ó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Boko Haram mọ́mọ́ you go dey explain you go dey ṣe kí ni you go dey explain ẹ ṣàjẹ́ kí n sọ fún yín pé kò ní ìdí kẹ́ ẹ kanra ṣe ti understand is me kò ní ìdí kẹ́ ẹ kanra èèyàn kọ́kọ́ ló bà ti yín jẹ́ ẹ̀yin fúnra yín lẹ bà tara yín jẹ́ by not planning and ìkanra tẹ́ ìkanra ó tún jẹ́ ká understand pé owó tẹ́ ẹ̀rí gbà yẹn ó dùn yín gan owó tí ò wọlé fún yín yẹn ó dùn yín gan ànìkan tó máa ṣẹlẹ̀ nìyẹn pé next time ẹ máa jẹ́ kó rí yín pé kẹ́ tó sọ pé fẹ́ lọ tìyàn ṣubú kẹ́ tó sọ pé fẹ́ bayé èèyàn jẹ́ ẹ máa kọ́kọ́ lo ọpọlọ pé ṣé ti bá bayé ẹni jẹ́ wọ́n ní àtẹ̀yàn tó gbé kòtò àtẹ̀yàn tó gbẹ fún àtòun àwọn méjèèjì lọ́jọ́ ń lọ bẹ́ẹ̀ ni kẹ́ tó gbẹ́ kòtò fọ́mọlàkejì yín ẹ ronú think twice pé ṣé mi gan ò ní rí sínú kòtò tí mo gbẹ́ yìí kòtò tẹ́ ẹ gbẹ́ fọ́ta Dorcas na you ẹ̀yin lẹ rí sí kòtò tẹ́ ẹ gbẹ́ fọ́mọ ọlọ́mọ ẹ̀yin fara yín lẹ kó sí ẹ wá ń kọrin ẹ wá ranjú ẹ wá àwọn olè ẹ ranjú mọ́ ṣáwàlà àwa kọ́ la kó ba yín náà àwa kọ́ ló sọ yín déyàn tí ò ní page ẹ lọ gba page lọ́wọ́ amẹ̀bọ̀nà bẹ́ẹ̀ ni ṣebí you don't want peace ni and this is what comes when you don't want peace kẹfìláwọ yín kẹfọmi lò this is what comes when you don't want peace you get pieces you get trouble you get wàhálà pìtìpìtì ló dé bá yín ìbáyìí tẹ wá ń sá kiri bẹ́ẹ̀ ni pìtìpìtì ni you get wàhálà
mọ̀mọ́ ẹ pẹ̀lẹ́ má ẹ kú oríire ẹ wo bó ṣe ń fi àwọn tó ń praise yín níjọ́sí tẹ́ sọ pé torí ti Dorkas náà ṣe ń drag yín àwọn nǹkan ló ń fi yín ṣẹ̀sìn sí ìgbà tẹ́ ti wá bá Dorkas jà ṣé wọ́n wá fi yín lẹ̀ lọ́rùn o nígbà tẹ́ ti bá Dorkas jà tẹ́ ti búlì ọmọ ọlọ́mọ ṣé àwọn yẹn wá fi yín lẹ̀ lọ́rùn àwọn kan ló ń drag yín jù sí ẹ pẹ̀lẹ́ ẹ kú òṣì àṣẹ ìṣàmọ́dún mọ̀mọ́ ìwòye ọdún tó ń bọ̀ ẹ ṣì máa ṣẹ̀sìn tẹ́ ń ṣe yìí lọ Lizzy gan tẹ̀ tí ó ti pàṣẹ sí yẹn sí wọ́n ní àtọjọ́ tí Lizzy ti kan nǹkan mọ́ yín lórí lẹ ti ń ṣe wọ́nranwọ̀nran ṣé rọ́ wá ni nǹkan lẹ ti sọ ògùn nù tẹ ti sọ péjì nù tẹ́ ẹ̀ tiẹ̀ make owó mọ́ lórí social media ṣé wọ́n pààrọ̀ ọmọ yín ni ẹ pẹ̀lẹ́ má ẹ kú gbogbo ẹ̀ next time you will learn the hard way.